Ọlọ́run sọ pé walakin aksara nas la yaqilun. torí pé Ọlọ́run sọ pé walakinna akthara an-nasi la ya'qilun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò ní làákàyè. Tá a bá ti dọ́dọ̀ èèyàn tá a bá làákàyè. Tá a bá ti lè bọ́ dọ́dọ̀ èèyàn tá a bá làákàyè. Aburú ló kù tẹ́ èèyàn máa bá pàdé máa rí. Làákàyè ló máa ń kọ aburú fún yàn. Làákàyè ní máa kọ aburú fún yàn pé má ṣe báyìí. Ẹni tó ní làákàyè náà rò pé ǹjẹ́ tí mo fẹ́ ṣe yìí ò lẹ́yìn. Ẹni tó ní làákàyè òun ló máa rò wípé ǹjẹ́ tí mo fẹ́ ṣe sí òní lẹ́yìn aburú báyìí. Làákàyè ló máa sọ fún un. Àti wàá ti sí làákàyè. Àmọ́ nígbà tí o bá ti sí làákàyè, ìdí ọmọ ṣe tó bá wù ní. Gbogbo ọ̀tá tí ṣé ìbẹ́ máa wá ní pátá. Àmọ́ gbogbo ọ̀tá tí ṣọ́ọ̀bẹ̀ mi wá ní pátá. Ṣé wo ni Ọlọ́run ni mo fi wọ́n lé lọ́wọ́? Ṣọ́ọ̀bẹ̀ mi ní mo fi gbogbo wọn mo fi lé Ọlọ́run lọ́wọ́. Wìkọ́yàtù ọ̀bí àgìnàtílẹ̀ àbùdá sẹ́rìnmẹ́dá. Ilé ẹjọ́ bíbí máa ń káàdà lámúyàtàkà lásán. Ṣé o ní ìṣọ́ Ọlọ́run ààbò Ọlọ́run? Ṣé o ní ìṣọ́ Ọlọ́run ààbò Ọlọ́run? Ìṣọ́ Ọlọ́run ọba mi. Ìṣọ́ Ọlọ́run ọba mi. Ààbò Ọlọ́run ọba mi. Ààbò Ọlọ́run ọba mi. Àkíyèsí Ọlọ́run ọba mi. Àkíyèsí Ọlọ́run ọba mi. Tó wúwo tó ju ẹ̀wù orin lọ. Tó tóbi tó wúwo tó ju ẹ̀wù orin lọ. Aginatul Sarimada. Wìkọ́yàtù ọ̀bí àgìnàtílẹ̀ àbùdá sẹ́rìnmẹ́dá. Ilé ẹjọ́ bíbí máa ń káàdà lámúyàtàkà lásán. Allahu Akbar. Wìkáyàtù rọ̀bì yìí. Ìlàjà nìbí. Tẹ bá sọ pé wìkáyàtù rọ̀bì ìlàjà nìbí. Tẹ bá ní wìkáyàtù rọ̀bì ìlàjà nìbí. Ìṣọ́ Ọlọ́run. Ìṣọ́ Ọlọ́run ọba mi lórí mi. Èmi rẹ̀ lájọ ń gbé. Èmi rẹ̀ lájọ ń gbé. Sárímàdá títí láíláí. Allahu Akbar. Sárímàdá títí láíláí. Ṣọ́pẹ̀. Àbùdá sẹ́rìnmẹ́dá. Wọ́n ń káàdà ìlàjà nìbí lámìyà tàfàlàsì. Ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ ṣe wọ́nranwọ̀nran dé ọ̀dọ̀ mi bàrámù. Ẹnikẹ́ni tó bá sọ wípé òun fẹ́ ṣe wọ́nranwọ̀nran dọ́dọ̀ mi bàrámù. Bùkátà rẹ̀ ò lè bíyà. Bùkátà rẹ̀ ò lè bíyà. Kò lè mórí bọ̀ ó máa wọ trap ni. Ìyá ni ṣé o sọ pé. Kàzá àríwú. Dákìtì ìdá bàbá جزاء لمن أصاب. الله أكبر. Kàsáàrìbù bẹ́ẹ̀ náà èmi máa sọ pé àwọn Yorùbá máa sọ pé ẹ fi ìjà fún Ọlọ́run jà. Àwọn Yorùbá wọ́n máa sọ pé ẹ fi ìjà fọ́lọ́run jà. Ẹ fọwọ́ lẹ́rán. Ẹ fọwọ́ lẹ́rán. Èmi máa sọ pé rárá kì í ṣe ẹ fi ìjà fọ́lọ́run jà. Ṣé bàbá ní àìrọ̀ o? Ẹ fi ìjà fọ́lọ́run jà kọ́ o. Ẹ fi ìjà fún Ọlọ́run ìjà. Ẹ fi ìjà fún Ọlọ́run ìjà. Mo gbọ́. Ẹ fi ìjà kìí ṣe ẹ fi ìjà fọ́lọ́run jà rárá. Bẹ́ẹ̀ kọ́. Ẹ fi ìjà fún Ọlọ́run ìjà. Ọlọ́run gangan ọba ìjà. Ọlọ́run gangan lọ́ba ìjà. Òun gangan nìjà. Òun ni kẹ́ ẹ fìjà fún. Kàsáàrìbù. Kàsáàrìbù lẹ́kìn fìlẹ̀ ìjà fàtàràhùn. Bẹ́ẹ̀ náà ni ìjà rẹ̀, ìjà Ọlọ́run mi yìí ìjà rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìjà Ọlọ́run yìí. Ó ti tó wọn. Ó ti tó wọn. Ìjà Ọlọ́run gẹ́gẹ́ yìí. Ó tó wọn. Láti sọ ní àjàzá ìrànà sọ. Wọ́n pé tẹ bá dé gbangba lé wọn. Ẹni pé tẹ bá dé gbangba lé wọn. Ó ti dòfo. Ó ti dòfo. Allahu Akbar. Wọ́n máa bẹ bí aláìsí. Wọ́n máa bẹ bí aláìsí ni. Ẹ lọ káwọ́ ẹ lọ wà tá a bá ṣe òfà wàlà. Ẹ lọ sí káwọ́là. Ẹ lọ lé wọn, ẹ lọ wọ àwọn tí wọ́n táwọn bàbá wọn bá ṣe òfà fà wàhálà. Ẹ lọ bù wọn. Ẹ lọ wà àdúgbò náà ti lé sí jáde. Àdúgbò bí wọ́n ti lé sí òfà jáde. Ẹ lọ wo bó ṣe rí. Láti yasọ wọn sí lọ́rùn. Ibi tí wọ́n sàkún díjì rárá. Ibi wọ́n ti yasọ wọn sí òfà lọ́rùn. Látara kó sọ̀rọ̀ ànábì. Ẹ lọ wo bí bẹ̀ ṣe rí nísìnyí. Kàsáàrìbù. Allahu Akbar. Kàsáàrìbù. Tẹ́kí fi ìdá
Èmi Bàrámù mi ò ní táìmù láti máa sánísání kankan àbí ṣàṣefí àbí ṣàkíyèsí o. Ṣọ́bẹ̀bù ni Mi ò ní táìmù. mi ò ní táìmù láti wá jókòó kí wọ́n máa sa sẹ́nisẹ́ni kan àbí ṣèfí kan àbí kí wọ́n sa kìdí kan rárá o ní ìráyè. Ìfẹ́ ànábì ó ti gba gbogbo táìmù mi. Ìfẹ́ ànábì ti gba gbogbo táìmù mi kúrò nínú òpinlẹ̀ yẹn. Kàṣà àríbòbò tàkìfì ìjà ọlọ́run fúnra ẹ̀ ni ó máa ìjà ọlọ́run ni ó máa bá wọn jà. Ìjà ọlọ́run gangan fúnra ẹ̀ ló máa fèsì wọn. Ọlọ́run fúnra ẹ̀ gangan ló máa bá wọn jà. Ẹ bá wo ọ̀rọ̀ yìí. Tá a bá wo ọ̀rọ̀ tí ṣé Ibrahim sọ yìí. Ẹ rí i pé ó ń kọ́ wa ní ìmánì. Ẹ rí i pé ọ̀rọ̀ yìí ó ń kọ́ wa ní ìmánì ni. Ó sì ń kọ́ wa bá a ṣe dúró tọ́lọ́run. Ó dẹ̀ ń kọ́ wa bá a ṣe dúró tọ́lọ́run. Ó ń kọ́ wa ní kíni? Ó ń kọ́ wa bá Ó a ṣe dúró. kọ́ wa ní ìmánì àti bá a ṣe dúró tọ́lọ́run dájú lẹ̀ fọ́lọ́run pátápátá. Kí ṣé ìwòmọ̀ lánàá sí Ibrahim radiyallahu ta'ala ni. Bá a ṣe ń kí gbogbo sí gbogbo gbà pé tẹ́rìbíyà àwọn. Bí a ṣe pariwo pé tẹ́lifíà ṣọ́bẹ̀rẹ̀ tá à ń sọ yìí láti ẹjọ́ yìí. Al-Islam dinul hurriya. Islam ẹ̀sìn òmìnira. Ẹ̀sìn Islam ẹ̀sìn òmìnira ni. Ṣé ò ló wá practice ẹ̀ fún aláàfin mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn òmìnira ni? Hurriya yẹn gangan òmìnira yẹn ṣọ́bẹ̀rẹ̀ ló wá practice ẹ̀ fún wa. Ẹ̀sìn tó wá fún wa ní freedom sí ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀dá kọ̀ọ̀kan la ní freedom sọ́lọ́run. Ẹlẹ́dàá wa tó dá wa láti bá sọ̀rọ̀ láti ṣe gbogbo tá a bá fẹ́ pẹ̀lú Ọlọ́run direct. Ẹ̀dá kọ̀ọ̀kan ló ní freedom sọ́lọ́run. Ó ní title, ó ní freedom láti bá Ọlọ́run ṣe direct láti free ara rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Ṣé ó bẹ́ẹ̀ ló sì wá kọ́ wa bẹ́ẹ̀? Islam gbé ẹ̀sìn Islam. Ẹ̀sìn Islam. Ààrẹ ni tó wàá practice ẹ̀ fún àbíṣe Ibrahim. Ààrẹ ni tó practicalize ẹ̀ bó ti yẹ àfihàn láṣẹ Ibrahim. Yes. Gbogbo àwọn àǹfààní báyìí la rí pé kò gbọdọ̀ lọ lásán àfi ká introduce ẹ̀ sí ayé. Ẹni tí ó bá fẹ́ kó mú dání kó lò. Ẹni tó bá fẹ́ kó sọ pé kò sọ̀rọ̀ ń bẹ̀. Gbogbo àwọn àǹfààní ńláńlá báyìí, àwọn bàbá kàtà orin báyìí, òun ní bàbá wa rí náà láti tá a fi wá ń sọ fáwọn èèyàn pé oore ní ẹni tó bá wá wù, ẹni tó bá fẹ́ kó gbà á, ẹni tó bá sì fẹ́ kó jùlẹ̀. Problem ti ṣe. Ẹni tó bá fẹ́. Ẹni tó fẹ́. Kó sọ pé ọ̀rọ̀ ni. Kó sọ pé ọ̀rọ̀ ni. Ẹni tó bá sì fẹ́. Ẹni tó bá sì fẹ́. Kó sọ pé sọkúsọ ni. Kó lè sọ wípé sọkúsọ ni problem ti ṣe nìyẹn. Ṣé o bẹ́ẹ̀ Mọ̀lánà sí Ibrahim Inyas? Mọ̀lánà Ibrahim Inyas radiyallahu ta'ala. Ẹni tí ọ̀rọ̀ tó ń sọ yìí tó bá ní sọkúsọ ni. Ṣé o ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí gbogbo ẹni tó bá sọ wípé ìsọkúsọ ni? Olórí kórí lẹni náà. Mọ̀lánà sí Ibrahim ló wí bẹ́ẹ̀. Ṣé Ibrahim ní gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí gbogbo ẹni tó bá sọ wípé ìsọkúsọ ni olórí kórí lẹni náà. Gẹ́gẹ́ bí n tá ń bá bọ̀. Gẹ́gẹ́ bí n tá ń bá